tí a ò ẹ fojú ló ń jẹ ayọ̀ jẹ lórí ìkànnì yìí o Ṣòkòtì TV YouTube channel Ẹ̀rìnmọ́ Sẹ́lẹ̀kẹ̀ ètò tó yà kílálà pẹ̀lú olólùfẹ́ yìí o Abdulrasaq Adéwálé Ṣòkòtì alágbẹ̀dẹ ọ̀run àdìrà ètò bí ẹni ṣàna ìyàwó ẹ máa wò kàn nìyí láti ìgbàdégbà o bó ṣe ń fọ̀rọ̀ wérọ̀ pẹ̀lú lọ́balọ́ba àtàwọn àgbààgbà nílẹ̀ Yorùbá tó tún fètò ẹ̀ wá ìrànlọ́wọ́ fọ́pọ̀lọpọ̀ tó níṣòro àti gbogbo ọ̀rọ̀ tó ń lọ tó ń jà ràn-ìràn láwùjọ wa gbogbo ẹlẹ́ ó máa wò lórí ìkànnì yìí o Ṣòkòtì TV YouTube channel ẹ máa wò ó. Ẹ kú ojúmọ́ ẹ̀yin èèyàn mi mo ní ká tó bẹ̀rẹ̀ rìkọ́dí láàárọ̀ yìí kí sáré fi kankan tó yín létí ìròyìn tó ń gbóná fẹ́lifẹ́li ètò kan wà lórí Ṣòkòtì TV ètò ìgbẹ́jọ́ òun la pè ètò ìgbẹ́jọ́ kí lètò ìdálé lórí tí ẹ bá ní ìṣù láàrin ọkọ àtìyàwó láàrin bàbá àtọmọ láàrin ìyá àtọmọ láàrin ọ̀rẹ́ méjì tí kò ṣe é yanjú tá a fẹ́ gbé lọ ilé ẹjọ́ tá a fẹ́ gbé lọ police station ọ̀nà wà tá a lè fi yanjú ẹ̀ láàrin ara wa nítùbí ìnùbí lórí Ṣòkòtì TV ẹ jẹ́ ká subscribe kẹ́ ẹ wo tètò ìdálé lórí ètò kò sí tó lè le títí tí ò ní dẹ̀rọ̀ kò sí tó lè gbóná títí tí ò ní tútù please subscribe to Ṣòkòtì TV ẹ gbádùn ara yín ètò ìgbẹ́jọ́ òní program Ṣòkòtì alágbẹ̀dẹ ọ̀run òní pírẹsẹ́ńtà ẹ gbádùn ara yín gbà síbẹ̀. Ẹ kú dédé àsìkò yìí o gbogbo ọmọ káàárọ̀ oòjíire ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé Ọlọ́run Olódùmarè kò ní dá ẹ̀mí wa légbodò ẹ jọ̀ọ́ torí ìtọ́lọ́run ṣe rí ọ̀rọ̀ ẹ̀sìn ní orílẹ̀-èdè yìí tá a bá tètè ṣiṣẹ́ lórí ẹ̀ kò tí ì dá nǹkan kan lẹ̀ o gbogbo aburú tẹ́ ẹ rí pé ó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè yìí lọ́wọ́ lẹ́nu ọ̀rọ̀ ẹ̀sìn contribute to 60% lórí ẹ̀ torí tẹ́ ẹ bá wò dáadáa àwọn ẹlẹ́sìn tèmi náà lẹ máa rí tí wọ́n ó mú ọrùn yẹn báyìí tí wọ́n ṣe bísímìláì tí wọ́n ó gbé ọ̀bẹ lé lọ́rùn tó bá ti lè mú ọ gbé ọ̀bẹ lé yẹn lọ́rùn tó ṣe bísímìláì gbogbo ayé ti mọ̀ pé ẹlẹ́sìn mùsùlùmí ni ẹ́ nìyẹn instead kí gbogbo àwọn mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ yòókù ó máa jáde kí wọ́n máa wá kọ̀ndẹ́mù ẹ̀ kí wọ́n fi rí pé àṣé mùsùlùmí ò ṣe bákan náà irọ́ o ẹ̀ ní ṣe yẹn o ẹnìkẹ́ ẹ̀bò láṣìírí ara àwọn èèyàn tí yín ni. Èmi Abdulrasaq mi ò ní fìgbà kankan láyé mi support nǹkan tí n bá mọ̀ pé kò dáa ó ṣe é ṣe ńgbà míì kí nǹkan tẹ́mi rò pé kò dáa kó jẹ́ nǹkan tó dáa kó jẹ́ pé bẹ́ẹ̀ mi ṣe ronú sí mo fi rí bẹ́ẹ̀ tí n bá rí ẹni pè mí sí àkíyèsí àìmọye ìgbà ni mo ti padà wá sí orí íńtánẹ́ẹ̀tì tí mo ti wá sọ fún àwọn èèyàn pé ẹ má bínú ọ̀rọ̀ báyìí àṣé kò rí bẹ́ẹ̀ àṣé báyìí lórí at least ó ti tẹ̀ mẹ́ta tí mo ti ṣerú ẹ̀ gbogbo ẹni tẹ́ bá ti rí pọ́gbọ́n tọ́lẹ̀ nìkan ọ̀gbọ́n bá wèrè ní bá dìbò rí ẹ̀yin àfáà wa ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin àfáà wa ń ba ayé jẹ́ and that is not to say pé kò sí àfáà dáadáa ẹni tí oríire ò bá pé rárá ló lè sọ pé gbogbo àwọn àfáà yẹn bákan náà ni wọ́n àfẹ́ tó oríire ò bá pé because asa ń listing ń gbọ́ wọn à ń rí àwọn tó ń ṣe correction sí ti àwọn wèrè tí ọpọlọ wọn ti kú tọpọlọ wọn ti doríkodò tí wọ́n dẹ̀ pera wọn ní ọmọ Yorùbá à ń rí àwọn tó ń correct wọn náà pé n tẹ́ sọ yẹn bẹ́ẹ̀ kọ́ lórí. Brọ́dà mi kan tó jẹ́ ọ̀rẹ́ mi ọ̀kan lára àwọn followers mi wọ́n bá mi sọ̀rọ̀ kan lánàá wọ́n send voice message sí mi èmi máa ń ro àjọṣepọ̀ èmi àti èèyàn ẹni yẹn ò fún mi lówó rí kò í ṣe ẹni tó fún mi lówó rí ṣùgbọ́n ó ń tẹ̀lé mi ó máa ń tó bá kọ́mẹ̀ntì nígbà míì á tún pè mí so ó jẹ́ kì í ṣe gbogbo ẹni tó bá ń fún wa lówó nìkan ló jẹ́
ẹni tí ó fún wa lówó gan ó kọ́kọ́ gbọ́dọ̀ jẹ́ follower wa náà, because ìgbà tó jẹ́ follower tó ń follow wa tó rí n tá à ń ṣe tó dáa tínú ẹ̀ dùn ló pinnu lọ́kàn rẹ̀ láti fún wa lówó. So the first thing tó kọ́kọ́ gbọ́dọ̀ ní ni followers, kí Ọlọ́run tó wá máa gbé olùrànlọ́wọ́ dìde nínú àwọn followers yẹn. Bẹ́ẹ̀ náà ni èṣù ó máa gbé àwọn èṣù tí inú Bíbélì ni mò ń sọ, kì í ṣe èṣù tí inú ìran tiwa o. Èṣù inú ti ìran tiwa tí Yorùbá ń pè ní èṣù kì í ṣe aláburú, kì í ṣe aláburú rárá. Torí àwọn bàbá wa babaláwo fi yé wa wípé nígbà tí Ọ̀rúnmìlà fẹ́ dán gbogbo èèyàn wò, èṣù nìkan ló yege. Gbọ́ Ọ̀rúnmìlà dán gbogbo èèyàn wò tó pretend bí ẹni pé òun kú. Mi ò lè sọ ìtàn yẹn dáadáa, kò ní jẹ́ kí n fẹ́ fọ́ lójú pọ̀, bọ́ ó ti máa yé àwọn àgbààgbà babaláwo bẹ́yẹn bí mo sì sọ yẹn. Wọ́n ní Ọ̀rúnmìlà nìkan ni ò dalẹ̀, wọ́n ní èṣù nìkan ni ò dalẹ̀ Ọ̀rúnmìlà. Èṣù ti wà nìyẹn, èṣù tí inú Báíbù kọ́ là ń sọ yìí. Wọn kì í ṣe nǹkan kan náà, wọn kì í ṣe nǹkan kan náà. So ọ̀rẹ́ mi yẹn wá send the voice message sí mi, voice message yẹn wá bọ́ sí àpò ìbínú mi àjàgàn tí òun ò bá mi jà, ó ń pẹ̀tù sí mi nínú ni, ṣùgbọ́n inú tó ń bí èmi ni bó ṣe ń pẹ̀tù sí mi nínú ẹ̀, nítorí pé ó tó ń sọ àwọn nǹkan míì tó ń run mí nínú. You can imagine kẹ́nìkan sọ pé mò ń condemn ẹ̀sìn Islam. Ẹni tí ó bá sọ pé mò ń condemn ẹ̀sìn Islam, ó ń tọ̀ need láti lọ sí psychiatric hospital. Ẹni bá sọ pé mò ń condemn ẹ̀sìn Christian àbí Christianity, ó ń tọ̀ need láti lọ sí, wọ́n need láti gbé lọ sí psychiatric hospital. Ẹ̀sìn àkọsílẹ̀ lásán ni Muslim, Christian, ìyẹn dá wà tí kò ń ṣe human being. Àwa human being tá a wá gbé dání tá a jogún ẹ̀, àwa gangan là ń interpret ẹ̀ sí ọ̀nà tó bá wù wá. Àwa là ń interpret ẹ̀ sí ọ̀nà tó bá wù wá. So èmi àtọ̀rẹ́ mi yẹn sọ̀rọ̀, ó bí mi inú, èmi sáà ń sọ̀rọ̀, a tún sọ̀rọ̀ tútù fún mi, màá sáà tún rí fọ́ọ̀tì inú ẹ̀, màá tún fi fọ́ọ̀tì yẹn tún sọ̀rọ̀. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ mi ì ní gbàgbé pé ara àwọn followers mi ni. Mi ì dẹ̀ ní gbàgbé wípé bákan náà kọ́ ni orí gbogbo wa ṣe pé, orí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pé ju tèmi lọ, orí tèmi náà dẹ̀ pé ju tọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ. Mi ì lè síwájú tán pátápátá, mi ì dẹ̀ lè kán ìṣẹ́ lẹ́yìn. A lè má kàwé, ṣùgbọ́n a ka ọgbọ́n inú ní ti ilẹ̀ Yorùbá, ọgbọ́n inú ti ilẹ̀ Yorùbá ó yé mi gan. So ọ̀rọ̀ yẹn bí mo ṣe máa mẹ́nuba tọ̀rẹ́ mi ẹmọ nìyẹn, ọ̀rọ̀ yẹn ó wá mú mi rí nǹkan kan tí ẹ̀rù Ọlọ́run bà mí. Mo sọ fún yín pé tásìkò bá tó, tásìkò tí Ọlọ́run bá tó, gbogbo ẹ̀yin tí ẹ ń sin Ọlọ́run lọ́nà àìtọ́ tàbí tí ẹ fẹ́ máa fọ́ọ̀sì àwọn èèyàn gba ọ̀nà àìtọ́ tẹ́yin ń gbà yẹn, gbogbo yín lọ́lọ́run máa mú. Kì í dẹ̀ sí bọ́lọ́run fẹ́ ṣàyín ládàá. Ọlọ́run ó máa gbé àwọn èèyàn kọ̀ọ̀kan dìde tí ó máa tú àṣírí yín. Táṣírí yín bá ti wá tú yẹn, áńgà yín ó máa háì. Áńgà yín yóò máa háì. Ẹ̀jẹ̀ ríru ó wá padà pa yín, ẹ̀ ní sí láyé mọ́. Torí nígbà tẹ́yin bá ba nǹkan jẹ́ tẹ́nìkan dẹ̀ tún sí, tí gbogbo ayé dẹ̀ rí pé ìyàtọ̀ yẹn pọ̀ jù, ìyàtọ̀ ẹni tó tún sí yìí, ẹni eléyìí lọ́pọlọ, eléyìí mọ gbogbo ohun tó ń sọ, àsopònú leléyìí, bọ́rọ̀ yóò ṣe padà já sígbẹ̀yìn rẹ̀. Ẹ rí i pé mi ò kí ń sábà fẹnu sọ̀rọ̀ mi mọ́, ìsọ̀rọ̀ sí yẹn, torí mi ò kéwú, mi dẹ̀ fẹ́ kẹ́nìkan ní wọ́n gbé gbági, Ọlọ́run sọ bẹ́ẹ̀. Mo wá ń gbé àwọn kọ̀ọ̀kan tí wọ́n kéwú, tí wọ́n sọ̀rọ̀ nípa wa, mo wá ń gbé wọn jáde. Gbogbo mùsùlùmí tó bá wá jẹ́ onílàákàyè kò ní bú mi.
n tí mò ń gbé jáde yẹn mo fẹ́ kẹ́ ẹ máa fèsì lórí ẹ̀ ni ọwọ́ wàá sọ pé ìwọ náà wà kò pọn dandan kó o pè mí bó o fẹ́ grant interview bó o dẹ̀ pè mí èmi náà grant yẹn ní interview but ìwọ náà lè mú fóònù ọwọ́ ẹ kó o fi ṣe content kó o gbé sórí ayélujára pé ìrọ̀lá o bọ́rọ̀ ẹni yẹn ṣe rí yẹn ẹnìkan sọ̀rọ̀ báyìí ó ti ẹ̀ ní ìdí àti dárúkọ ẹ̀ ẹnìkan sọ̀rọ̀ báyìí ṣùgbọ́n bọ́rọ̀ yẹn ṣe rí kọ́ nìyẹn ó kù díẹ̀ káàtó kò yé ẹni yẹn délẹ̀délẹ̀ ni o báyìí lọ́rọ̀ yẹn ṣe rí o àwọn èèyàn wá gbé kínní àti kejì wọn ó gbèsè gbé ara wọn wọn ó wà wọ ẹni tó lọ́pọlọ wọn wọ ẹni tí ò lọ́pọlọ náà ẹ̀ méjèèjì kì í ṣe ìgbà tó yẹ bá ń bá wa jà tẹ́ bẹ̀rẹ̀ sí ní pariwo tó ń bẹ̀rẹ̀ tó ń sọ bí ìgbà tó yẹ pé bàbá yín ló dáná tàbí bàbá yín ló dálùjá náà tẹ́ ẹ fẹ́ fi wá sí tàbí bàbá yín ló máa identify àwọn èèyàn tí ń lọ sálùjá náà fún Ọlọ́run mi mọ̀ bí èèyàn ń ṣe ní làákàyè rárá bẹ́yẹn tẹ́ ẹ ṣe believe pé gbogbo nǹkan lè máa fọ́ọ̀sì sí wa lọ́rùn mo ń sọ fún yín wípé ẹ̀sìn yàtọ̀ sí àṣà gbogbo ń tẹ̀yìn ń pè lẹ́sìn yẹn gan nínú àlùkùránì kì í ṣe ẹ̀sìn àṣà àwọn lárúbáwá ni kálukú ló ní ọ̀nà tí ó gbà yin Ọlọ́run rẹ̀ ẹnìkan wá bá mi yànnà náà tí ìfẹ́ ẹ̀ mọ nǹkan míì tí mo lè sọ mọ́ kí Ọlọ́run Lédùmarè kó bá mi dá ẹ̀mí ẹni yìí sí kọ́lọ́run ọmọ dẹ́mi ẹ̀ légbodò ẹ dákun torí Ọlọ́run ẹ̀yin èèyàn mo fẹ́ kí gbogbo wa farabalẹ̀ ká gbọ́ ohun tí ọmọkùnrin yìí sọ ìjọ torí tọ́lọ́run. Allah kọ́ ni orúkọ Ọlọ́run. Allah ò sì kì í ṣe mùsùlùmí. Ọlọ́run ò kì í ṣe muslim. Bẹ́ẹ̀ sì ni gbogbo 99 names of Allah tó há sórí ẹ̀ òun kọ́ lórúkọ Ọlọ́run. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lónìí ó gba ọgbọ́n ó gba òye ó gba ìmọ̀ ó gba làákàyè. Ẹni tí ò bá láyà kó má bá wa dá sí o. Nítorí pé a máa jọ ṣe calculation a máa jọ ṣe brain test máa jọ wò bóyá làákàyè sì pé àbí kò pé. Ó sì pé káwọn ọ̀jọ̀gbọ́n àsìkò kankan tí wọ́n ti ń darí ilé ayé gẹ́gẹ́ bí ọgbọ́n wọn bá ṣe darí wọn gẹ́gẹ́ bí làákàyè wọn bá ṣe darí wọn gẹ́gẹ́ bí ìmọ̀ wọn bá ṣe darí wọn gẹ́gẹ́ bí òye wọn bá ṣe rí tó nílé ayé ibi tí wọ́n bá mọjú dé náà ni wọ́n bá yé dé. ṣùgbọ́n èèyàn mẹ́ta kan wà tá ò lè takò tá ò sì lè bá jiyàn. àkọ́kọ́ ní wọn òun lẹni tó dàgbà jù yàn lọ lọ́jọ́ orí tó bá sọ fún ẹ pé 1950 something nǹkan báyìí máa ń ṣẹlẹ̀ nílé ayé tó bá ní bàbá irọ́ ni abiẹ́lẹ̀ pé ṣé wọ́n ti bí ìyá ẹ̀ ń bá náà. ẹ̀kejì òun ní arìnrìn àjò tó bá sọ fún pé ní ìlú báyìí tí mo ti ń bọ̀ ẹja ń jábọ́ báyìí ni tó bá ní báwo ló ṣe pọ́sibù kẹjá jábọ́ lójú sọ́mọ̀ abiẹ́lẹ̀ ìpèsè ìdádìẹ náà ń bọ̀ láti ìrìn àjò ẹ̀. ẹ̀kẹta tí ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn wá kún sínú òun náà làwọn onímọ̀ tí èèyàn kan bá sọ fún ẹ pé nínú ìmọ̀ biology tí mo kọ́ tí wọ́n kọ́ wa dáadáa ní school o plants are also living things àwọn ewéko tó ń wò yẹ àwọn náà ń ṣẹ̀mí kó wá sọ fún pé báwo ló ṣe expect kí ewédú máa ṣẹ̀mí ṣé ní dáàdì ní ṣé ní mọ́mì tó bí sáyé ṣé òun náà máa bímọ ni ṣùgbọ́n pé kò lè yẹ bọ́ wọ́n ti káwọn nínú ẹ̀kọ́ wá ṣàlàyé fún ẹ pé èrò inú fámìlì yín ló kàwé yanjú àjọ pé tó o bá ti lóo fẹ́ bá àwọn mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀ jiyàn ọ̀rọ̀ tí etí ìkú ń gbọ́ létí ẹ̀ fi di òun ló ń tọ́ná wáyẹ̀ o àwọn nǹkan yìí ló ti ń ṣẹlẹ̀ láti gbà aláyé ti dáyé ló fà á tó fi jẹ́ pé gbogbo nǹkan táwọn onímọ̀ ní fíìlì kan bá ti sọ kò sẹ́ni tó fẹ́ yẹ̀ wọ́n lọ́wọ́ ẹ̀wò oníkálukú àgbà pé tọ́ àwọn tí wọ́n wà lójú ọ̀nà yìí nìyẹn bẹ́ẹ̀ sì ni ó yẹ kí gbogbo ayé náà kí àwọn náà gbìyànjú àti yẹ̀wò àbí kí wọ́n ní fi hàn wá dáadáa a kò má jẹ́ blind followers. òun làwa ṣe ní rárá àwọn ò ní dúró síbi táwọn wà àwa á rìn kọjá bí wọ́n ṣe gbé ilé wa lọ́wọ́ káwa náà tó rí nǹkan kan fi kún kì í ṣe pé láti lè yí gbogbo nǹkan tá a bá padà bí ò ṣe pé kí la fẹ́ wá máa gbáyé ṣe lópin ìgbà tó bá jẹ́ pé bí wọ́n ṣe gbé ilé wa lọ́wọ́ làwọn náà ṣe fẹ́ gbélé àwọn ọmọ àwọn náà gbọ́dọ̀ fi kún ọ̀rọ̀ dàbí ọ̀rọ̀ bàbá tó lọ jẹun ní ààyè kan nítorí wọ́n ti kọ́ síbẹ̀ pé wọlé kò jẹun àwọn bàbá yín ti sanwó. Sànúsí bá jẹun ó yó tán ó ń lọ wọ́n ní ó padà ó ò ní sanwó oúnjẹ tó jẹ lórí àṣebẹ́yìn náà lọ láwọn bàbá wa ti sanwó. ní bẹ́ẹ̀ ni àwọn òbèrè oúnjẹ ọmọ tó káwọn bàbá ti ń ṣe sanwó ṣé ìwọ náà ò lè sàsọ́ọ́lẹ̀ fọmọ ni táwọn bàbá yóò bá sanwó tí yín báwo lè ṣe fẹ́ ro oúnjẹ ọ̀fẹ́ jẹun bí ìwọ náà sọ tàwọn ọmọ tó máa dé bá táwọn bàbá ńlá kú bàbá bá ṣègbìyànjú dé ibi tí wọ́n ṣe dé lónìí á kí wọn á lù wọn lógo ẹnu sáwọn náà ò ní gbìyànjú lẹ̀ fáwọn tó ń bọ̀ níṣẹ́ yẹn náà la fẹ́ máa pass pé kò máa lọ ìmọ̀dẹ̀ ń fẹ̀ sí láyé torí pé ọba ọlọ́run ọba tó lè rí díẹ̀ tán ni. ṣùgbọ́n àwọn tá a ti pọ́ọ̀sì ṣẹ̀mí wọn àti ọpọlọ wọn sáàyè kan tí wọ́n jẹ́ dogma followers àwọn a máa lérò pé èrò tún ni tuntun tẹ́ tún mú wá ilé ayé gan tutù sí lójoojúmọ́ ṣé bí
bí fóònù tó wà lọ́wọ́ ẹ ṣe rí ní nǹkan bíi 10-15 years ago nìyẹn. Evolution dé bá nǹkan lójoojúmọ́, ìwádìí làákàyè ó ń tẹ̀síwájú. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọmọ tó bá ti bí ní àìpé oṣù ó máa ń kú ni. Èèyàn kan ló rò pé ẹja develop nǹkan tó ń pè ní incubator, ó fi rí pé ọlọ́run kan ló tiẹ̀ ń pa wọn. àìmọye èèyàn ní malaria ti pa náà, káwọn kan tó rò pé ẹja wo báwo la ti fẹ́ prevent ta fẹ́ dènà de àìsàn rí. Wọ́n ṣe rò pé àbọ́lọ́run ṣe fi sílẹ̀ nìyẹn o, báwo wọn ṣe fi sílẹ̀ nìyẹn o, ẹni tẹ́fọn bá ti jẹ́ o kí malaria padànù. Tẹ̀síwájú wọn wípé àwọn ìlú kan wà tí ò tiẹ̀ sẹ́fọn dé gbogbo wọn á ní malaria, àìsàn yóò kì í ṣe wọn bẹ́ẹ̀. Àbọ́lọ́run kan ló fi ṣe èèyàn. Wọ́n gbìyànjú, wọ́n mú àìmọye means wá gẹ́gẹ́ bí mosquito net, mosquito repellent tó yẹ pé àwọn ìyẹn mọ̀ tẹ̀ lè jẹ́ kẹfọn tiẹ̀ dọ́dọ̀ ẹ̀ kọ́ fi ìpara ẹ̀ para lásán ni ẹ̀fọn nílé jẹ́ dé gbogbo wọn wá dá nǹkan sí ẹ lára. Tó bá ti wá dá nǹkan sí ẹ lára tó tiẹ̀ ti wá ní malaria o, àlúwò ẹranko kú anti malaria wà nínú ẹnu drip. Tó bá lè gba drip wá gba abẹ́rẹ́, tó bá lè gba abẹ́rẹ́ wọn á dẹ̀ fún ẹ lóògùn wọn máa lò. Bó ṣe wá wà níbikíbi nìyẹn. Tó bá lè ṣègbìyànjú tẹ̀síwájú níbi táwọn dáàdì yín gbé dé, jẹ́ káwa bá ẹ tẹ̀síwájú. Má tún discourage wa bí kò fà wá sẹ́yìn torí pé ilé ayé ń lọ síwájú o. Brain test àkọ́kọ́ kí n tó wọnú ọ̀rọ̀ wo ni wípé ọmọ kan wà ó máa ń lọ sí ọ̀dọ̀ bábà máa wá fi entertain àwọn tí wọ́n bá ti wá sí ṣọ́ọ̀bù ẹ̀ láti wá gẹrun. wọ́n ní sẹ́rẹ́ ọmọ yìí òun ló gọ̀ jù, kò sẹ́ni tó gọ̀ tó láyé. Máa wò ó àwa pé gbọ́gbọ́ 1000 rí 100 naira rí èwo ló fẹ́, ọmọ wa ní 100 naira ń ṣe tó gbógọ̀ tó yẹ kó mú 1000. ọjọ́ kan nǹkan náà àwọn tó wá gẹrun lọ́dọ̀ bábà wá pé ọmọ pé ọmọ ṣé o gọ̀ lóòótọ́ ni wọ́n fún ẹ ní 1000, wọ́n fún ẹ 100 naira, ó 100 naira ló ń mú. ìwọ tó ń gbọ́ mi èwo ló yẹ kó mú nu méjèèjì? ní tòótọ́ ká má parọ́ ká má jalè. 1000 àbí tó bá gbé 1000 ló sọ. àjẹpọ̀ ò lè gbọ́rọ̀ ènìyàn o nítorí pé o ti fail brain test àkọ́kọ́, ṣùgbọ́n sì máa bá mi ká ló ṣe ṣe kó pass ẹlẹ́ẹ̀kejì. ọmọ ní bàbá mi ò máa gọ̀, bàbá ló gọ̀, bàbá mi ò máa gọ̀, bàbá ló gọ̀. sí flows àbí kéwì náà máa rap ni. ó ní kí ló rí, ó ní nítorí wọ́n pé tóun bá mú 100 naira á tún fóun lọ́la, òun dẹ̀ rí owó snacks òun lójoojúmọ́ lọ́dọ̀ ẹ̀ nìyẹn. ọjọ́ tóun bá ti mú 1000 kò ní fóun ní ṣe test yẹn fóun mọ́. ló fà tó fi jẹ́ pé òfin ayé náà ni pé o gbọ́dọ̀ gọ̀. tó bá tiẹ̀ gbọ́n ṣe bẹ́ni tó gọ̀ tó bá fẹ́ rọ́nà lọ. wàmínà dẹ̀líìlì alàlè kọ́dọ̀ ìwà hukumu yìí bóṣù lọ́wọ́bí wàtíwì àǹṣẹ̀lá àmàkì. nínú àwọn gbogbo ilé ayé bọ́lá òun ṣe design ilé ayé yìí náà ní pẹ́ni tó bá gbọ́n a máa ṣẹ́wó ni. àwọn tó gọ̀ ni wọ́n ń rọwọ́ mú owó òmàgọ̀. ọ̀rọ̀ gbogbo nǹkan tí wọ́n dárẹ̀ lẹ́nu best doctor nínú hospital kan, ẹni tó dá hospital yẹn lò ní certificate ẹ̀ lọ́wọ́, kò dẹ̀ ní ìmọ̀ tó. àti gbogbo establishments pátá àwọn tí wọ́n ń dálẹ̀ àwọn tí wọn ò ní ìmọ̀ tó, àwọn tó jẹ́ pé wọ́n mójútó ni. nítorí pàápín ọgbọ́n òun ni tó o bá ti gbọ́ débi pé kó wá lè gọ̀. ló fà tó fi jẹ́ pé marriage àwọn tí wọn ò kàwé ó máa ń last ju àwọn ẹni tí wọ́n lọ school tó wà educated lọ, torí àwọn ti gbọ́n jù wọ́n á máa claim right. but obìnrin táwọn yàn jẹ tó ṣàṣe yẹsà gbogbo nǹkan tó bá ti sọ náà ni ó gọ̀ lóòótọ́ gbọ́n wà achieve. ọ̀pọ̀lọpọ̀ ẹni tó bá ti gbọ́n jù òkè sábà achieve. ẹ̀yin tẹ́ ẹ fẹ́ẹ̀lì brain test àkọ́kọ́ ó yẹ wá gbọ́ tẹ́lẹ̀ kejì káwé ẹ máa bá a ṣé o ti múra gbáradì farabalẹ̀. ìyá bọ̀bọ̀ ó bí ọmọ mẹ́rin, ó bí north, ó bí south, ó bí east. kí lorúkọ ọmọ ẹlẹ́ẹ̀kẹrin? èmi náà ti mọ̀ pé west ló máa sọ, ó ṣì í. ọmọ mẹ́rin náà ló bí, a ti dárúkọ ọmọ alákọ̀ọ́kọ́ tó jẹ́ òun ni bọ̀bọ̀, mẹ́ta tó kù náà ni north, east, south. àjẹ́ ń pe orúkọ ọmọ ẹlẹ́ẹ̀kẹrin ní kí ni bọ̀bọ̀ kò ń ṣe west. ọ̀rọ̀ orúkọ ni mo fẹ́ treat lónìí, ṣùgbọ́n mo ní láti fi àwọn brain teasers yẹn síwájú kó bá a lè mọ̀ pé tí làákàyè ò bá gbé o lè tẹ̀lé mi lọ kó tó wá máa sọ̀sọ̀kúsọ. àkọ́kọ́ ni pé Allah kì í ṣe orúkọ Ọlọ́run, máa yanjú ẹ̀ fún ẹ. ẹ̀kejì ni pé 99 names of Allah tó ń káàyè òun ṣe orúkọ Ọlọ́run tó fẹ́ nà ọmọ ẹ̀ pa sí pé ó gbọ́dọ̀ ha 99 names of Allah. they are not 99 names of Allah. ẹ̀kẹta ni pé Allah kì í ṣe Muslim, bẹ́ẹ̀ sì ni gbogbo orúkọ tó pè ní Islamic name àti Muslim name yẹ tó convert tó fẹ́ change sí yẹ Ànábì kọ́ ló kọ́ wa bẹ́ẹ̀, kì í ṣe Muslim name, they are Arabic names. ó kúkú mọ̀ mí tẹ́lẹ̀ pé màá ṣàlàyé, máa bá mi kà lọ. ọ̀pọ̀lọpọ̀ èèyàn á sọ pé owó lẹ́tú gbédè yìí láì mọye ibi wọ́n ti pe Allah nínú Quran tó sì jẹ́ pé orúkọ Ọlọ́run ni. màá ṣàlàyé ṣùgbọ́n kó bá lè gbá àlàyé mi yé dáadáa kí ló ń jẹ́ orúkọ. orúkọ ni nǹkan tó exist níbi gbogbo nǹkan láti fi lè pè é, tó sì jẹ́ pé kò sí nǹkan náà tí ò ní orúkọ láyé. ṣùgbọ́n ṣó gbà wípé a máa ń fún èèyàn lórúkọ ni. ẹni tá a dẹ̀ fẹ́ fún lórúkọ a gbọ́dọ̀ jù lọ. èèyàn ò lè fúnra ẹ̀ lórúkọ àyàfi tó bá fẹ́ ṣe change of name. ẹni tó sì kéré sí èèyàn ò lè fún èèyàn lórúkọ àfi tó bá fẹ́ fún èèyàn ní nickname. bàbá tó bímọ tuntun ló máa sọmọ ẹ̀ lórúkọ pé orúkọ ọmọ yìí á máa jẹ́ Lágbájá, nítorí kí ni a fẹ́ introduce ẹ̀ sí universe pẹ̀lú orúkọ ẹ̀ pé nǹkan báyìí la fẹ́ kẹ́ ẹ máa pè ní. ọmọ ò wá lè dàgbà kó wá sọ fún dádì ẹ̀ pé dádì mo fún yín lórúkọ báyìí, ó fẹ́ fi kún orúkọ tí ó ti wà existed ní orúkọ ẹ̀kọ́ ní dádì ẹ̀ ṣẹ̀ṣẹ̀ fẹ́ jẹ́.
ta ló wá fún Ọlọ́run lórúkọ? Ta ló ju Ọlọ́run lọ tó wá sọ Ọlọ́run lórúkọ Allah tó ń pè é? Orúkọ wo lọ́lọ́run ti ń jẹ́ láti ìgbà tó ti ń jẹ́ Ọlọ́run? A jẹ́ pé tó bá tẹ̀ wá jẹ́ pé òun náà ló pera ẹ̀ láàlá tó lérò yẹn tí màá ṣàlàyé fún ẹ lálẹ́ yìí yẹn. A jẹ́ pé change of name ni ó ti ń jẹ́ nǹkan kan kó tó wá ṣẹ̀ṣẹ̀ introduce ara as Allah. Àyàfi tó bá jẹ́ pé èèyàn kan ló ti fún láàlá yẹn tá a sì jọ mọ̀ pé kò possible. Ó ti ń dàbí òní láàmú àbí farabalẹ̀. Màá yọjú ẹ. Kí ni ìtumọ̀ Allah lédè Yorùbá? Òun ni Ọlọ́run. Tá bá sọ pé Ọlọ́run ṣorúkọ Ọlọ́run ni pé orúkọ Ọlọ́run ni Ọlọ́run rárá. Orúkọ ẹ̀kọ́ title tá a fún ni. Tó àwọn ẹlòmíràn sọ pé ẹ má sọ pé Ọlọ́run, ẹ sọ pé Allah. Ìkọ́kọ́ náà ni èdè ló yàtọ̀. Àti Allah àti Ọlọ́run, orúkọ Ọlọ́run kọ́ title Ọlọ́run ni. Ìyàtọ̀ wà láàrin name àti title. Tó bá ní title, òun ni bí kí wọ́n sọ pé Mr. Ṣé tó bá ní Mr. ó ti túmọ̀ sí pé orúkọ ẹni yẹn nìyẹn rárá náà. Because wọ́n pé chief, because wọ́n pé barrister, because wọ́n pé Aláàfin. Gbogbo ibi tí Allah wà nù Kùránì máa fi Aláàfin represent ẹ̀. Wàá rí pé orúkọ Ọlọ́run gangan kọ́ nìyẹn. Àbí ká sọ pé Ọ̀ọ̀ni, which is the title of a traditional ruler of a geographical area. Title tá a máa fún gbogbo ẹni tó bá ti ń jẹ ipò láàyè kan, òun ni Ọ̀ọ̀ni nílé Ifẹ̀, òun ni Aláàfin nílùú Ọ̀yọ́. Èyí tó wá jẹ ti gbogbo àgbáńlá ayé pátá la máa pè ní kíni Allah, Ọlọ́run. Bákan náà ní ká ní president. Title tó jẹ́ pé ẹni tó ń jẹ́ lórúkọ tiẹ̀ kì í ṣe orúkọ ẹni yẹn. Tó bá kó ń bẹ̀ lénìí, ẹlòmíì tó bá tún bọ́ síwẹ̀ náà tó pè ní kíni president. Bẹ́ẹ̀ náà ní ká ní chairman. Chairman nǹkan lórúkọ bàbá yẹn, a pè ní title yẹn. Wàá rí pé tó bá ti wá fìyàn jẹ àwọn title tá a sọ yẹn, òun la máa pè, a máa gbàgbé orúkọ. Chairman sir, president sir, bí ìmáàmù bàbá ìmáàmù sir. Ṣé bàbá ìmáàmù lórúkọ ìmáàmù mọ́ṣáláṣí? Bí pastor man of God sir. Gbogbo àwọn nǹkan yẹn ṣorúkọ wọn ni. Orúkọ tí wọ́n bí wọn mọ́kọ́ nìyẹn. Àwa là ń fi ń pè wọ́n nítorí ipò tí wọ́n wà. Bẹ́ẹ̀ sì ni Ọlọ́run tá à ń pè náà, bóun náà ṣe tó la ṣe ń pè ní Allahu. Allahu táwa sọ yìí is an Arabic name, not an Islamic name. Arabic name ni Allahu, ń ṣe Islamic name. Ó jẹ́ pé àti Mùsùlùmí, Lárúbáwá àti Kìrìsìtẹ́nì àti ẹni tí ò tiẹ̀ gbàgbọ́ nínú ẹ̀sìn kankan, àtẹni tó ń ṣe gbogbo ẹ̀pọ̀, àtẹni tó ń ṣe ìṣẹ̀ṣe wọn, Allahu náà ló máa pọ̀ lọ́hùn lọ́dọ̀ tiwọn. Kì í ṣe gbogbo Islam ló ṣe mọ̀ gẹ́gẹ́ bí ilẹ̀ Yorùbá wa tábà lọ́lọ́. Ẹ bá bí ẹ lè pé ṣé Mùsùlùmí ni àbí Kìrìsìtẹ́nì, àti Kìrìsìtẹ́nì àti Mùsùlùmí àti babaláwo àti oníṣẹ̀ṣe àti ẹni tí ó gbàgbọ́ nínú ẹ̀sìn kankan àtẹni tó gbàgbọ́ nínú gbogbo ẹ̀sìn tó ń ṣe gbogbo ẹ̀pọ̀, Ọlọ́run náà ló máa pè. Ìsìláàmù kọ́ ló ṣẹ̀ṣẹ̀ mọ́ Allahu wá. Nítorí pé Allahu yẹ àwọn náà ti mọ̀ nílẹ̀ Lárúbáwá tẹ́lẹ̀ tó ti ń pè ní Ọlọ́run tẹ́lẹ̀. Èyí ṣe ànábì ló ṣẹ̀ṣẹ̀ wá introduce Allah sílẹ̀ Lárúbáwá. Ló fi máa rí wípé wọ́n ti jẹ́ Abdullahi náà ká ànábì tó dé. Ànábì ṣàkọ́ ló sọdá díẹ̀ lórúkọ. Tá a bá gbé òjíṣẹ́ dìde, èdè ìlú ẹ̀ la máa fi bá a sọ̀rọ̀. Àwọn màlẹ́kà fẹ́ ròyìn Ọlọ́run tó rán wọn wá fún ànábì. Lọ́sẹ̀ lo word Allah tó ti wà used mọ́ nítorí nǹkan tó ń pè Ọlọ́run ní èdè ìlú wọn nìyẹn. Tó bá jẹ́ pé ilẹ̀ Yorùbá láti gbá ànábì dìde tá a fẹ́ ránṣẹ́, gbogbo ibi tó ti rí Allah yẹ Ọlọ́run ló máa fi síbẹ̀ nítorí nǹkan tí ó máa gbọ́ yé pẹ̀lú àwọn èèyàn tiẹ̀ nìyẹn. Kì í ṣe pé àwọn ọlọ́mọ orúkọ yẹn wá fún pé Allah lọ́lọ́run yẹn ń jẹ́ no. Wọ́n ń ṣàlàyé fún pé ọba tó rán wa òun ni ọba tí ó jẹ́ Allah lédè yín, Ọlọ́run yín ló bí la ilaha illa Allah. Kò sí ọba kankan mímọ́ lẹ́yìn Allah tí àárọ̀ ìfọn tó yẹ pé òun ló tóbi jù nínú olóyún yẹn. Àbí kí ni ìyàtọ̀ ilaha àti Allahu? Àwọn kan á sọ pé ilaha tó ló ń bẹ̀ yẹ which is ilahu, o mọ̀ pé ìyẹn wá bí kẹsìrẹ́tìlá amza, Allahu sì wà bí kíni bilfatihi. Bẹ́ẹ̀ sì ni bí ọ̀rọ̀ bá ṣe lọ ní èdè Lárúbáwá máa ń mú ìtumọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ wá gẹ́gẹ́ bí khutuba àti khitiba. Tó bá ti ń sọ̀rọ̀ khutuba, òun lọ̀rọ̀ tá a sọ tá a pariwo sọ gẹ́gẹ́ bí sermon ọjọ́ Friday lọ́ fi pè ní khutuba. Khitiba ọ̀rọ̀ náà ni bó ti di ọ̀rọ̀ tá a sọ kẹ́lẹ́kẹ́lẹ́ torí kẹ́sọ̀rọ̀ tó ń gbà, òun ni wọ́n ń pè ní toast, pé afẹ́bóbìnrin sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ ni wọ́n sọ pé àmọ̀dẹ̀ láìkẹ́ òun ní pariwo síta pé àwọn òbí ká máa fẹ́ra wa o. Bí ìyàtọ̀ ṣe wà láàrin Ilahu àti Allahu náà ni èyí tó gba kẹ́sọ̀rọ̀ tó bá tún ní Ọlọ́run kéékèèké, ọwá ní kò sí Ọlọ́run kéékèèké àfi Allahu, a jẹ́ pé o ti pe Allahu náà lọ́lọ́run kékeré ni. Àbí kí ni ìtumọ̀? Tó bá ní kò sí ọkùnrin kankan nínú ilé yẹn àyàfi Samuel, a jẹ́ pé Samuel ọkùnrin lòun nìyẹn. A jẹ́ pé the best ìtumọ̀ náà ni pé kò sí Ọlọ́run kankan àyàfi Allah, àyàfi Ọlọ́run náà lọ́lọ́run. Mi ò kí ń fẹ́ kí àwọn videos mi máa gùn,
ṣùgbọ́n báwo la ṣe fẹ́ ṣàlàyé ilé ìlẹ́kùnrẹ́rẹ́ tó máa yé èèyàn tá a bá jẹ́ ogun tá a bá dánu dúró síbi ṣó ti yẹ kò tí ì yẹ ló fà á tó fi jẹ́ pé àwọn targeted audience mi àwọn wisdom seekers ni àwọn truth lovers ni àtàwọn critical thinkers tí wọn ò ní wo length fídíò tó fẹ́ wò ṣùgbọ́n wọ́n mú àǹfààní tó fẹ́ mú lọ́pọ̀. brother mi mo kọ́kọ́ bẹ̀ẹ́ ní orúkọ tọlọ́run mo fi orúkọ ọlọ́run bẹ̀ẹ́ dákun torí ọlọ́run mo fẹ́ kó wo nọ́mbà mi lójú fídíò mi tó bá l'opportunity bóyá òkè ń wò mí tẹ́lẹ̀ bọ̀ tẹ́nìkan bọ́ wá ní opportunity àti sọ fún mi pé Sokoti tiẹ̀ gbé ọ̀rọ̀ tó yẹ sọ yẹn lórí ọ̀dọ̀ wọn dákun mọ̀ sí aláìpè mí èmi sì ní ìdí ìmọ̀ rẹpẹtẹ lọ́dọ̀ ọ̀rú yín mo sì ní tí mo gbé dání ní tí mo fẹ́ kó yé wa ní ọmọkùnrin yìí ń sọ yìí torí ọlọ́run for God's sake ẹ wo bó ṣe yànnàná gbogbo ẹ̀ so tí n bá wá ní àlá kì í ṣe tèmi kò lọ́kàn mi pẹ̀lú àlá ò exist kí ló mú ìyáláyà tiẹ̀ láti fẹ́ pa mí kí ló fà á kí ni pípa tí wọ́n fẹ́ pa mí fún ṣé àkọ́bí ìyá ẹ ni Allah ni àbákọ́bí bàbá ẹ àbí bàbá tó bí ẹ wo àwọn ọ̀rọ̀ tí ọmọkùnrin yìí sọ ẹ wo orúkọ bàbá ànábì ṣé ẹ mọ̀ pé orúkọ lárúbáwá ni kì í ṣe orúkọ mùsùlùmí nítorí ó ti ń jẹ́ orúkọ rẹ̀ kó tó bí ànábì ló dẹ̀ introduce ẹ̀sìn ẹ máa jẹ́ kí nǹkan yìí yé wa ẹ jẹ́ ká sọ ọpọlọ kalẹ̀ àbí bẹ́ẹ̀ ṣe kàwé tó yẹn náà kò wúlò fún yín ìwọ gba pòfẹ́sọ̀ lórí kéwú ó fi ń ṣì àwọn èèyàn lọ́nà ni ó wá bìlíf pọ́lọ́hùn ní fìyà ẹ̀ jẹ́ ó bìlíf pọ́lọ́hùn ní fìyà ẹ̀ jẹ́ a lè kú sí ojú kan náà èyí ọmọ improve sí díẹ̀ náà ni ṣé ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn títí dìsín ni wọ́n mọ̀ pé group blood tó gbọ́dọ̀ fẹ́ra wọn ó wà èyí tí ò gbọ́dọ̀ fẹ́ra wọn ó wà. so àwọn èèyàn kàn fẹ́ra wọn anyhow ní bẹ́ẹ̀ ó yẹ kó kọ́kọ́ lọ wo kí ni group ẹ kémi náà lọ wo kí ni group mi tá a bá wá bí àwọn ọmọ tí kì í gbádùn yẹn ẹlòmíì ò ní àwọn mọ̀lẹ́bí òun ni wọ́n fi ṣe òun àwọn síkú sára ẹni mọ́ sọ àwọn mọ̀lẹ́bí òun náà fi ṣe òun láti ìdílé ni láti kinní kan ni orogún ìyá àwọn kan ni ẹni tọkọ òun fẹ́ tẹ́lẹ̀ kó tó fẹ́ òun yẹn ni. after all kò sí ní tó jọ ẹ̀jẹ̀ yín ni ò papọ̀ ntí tẹ́jẹ̀ yín bá dáa tó mú nǹkan kan lọ́dọ̀ ti bàbá á mú nǹkan kan lọ́dọ̀ ti ìyá but nígbà tó bá ti jẹ́ pé ẹ̀sì ló mú lọ́dọ̀ ìyá tó tún mú ẹ̀sì lọ́dọ̀ bàbá ṣe mọ̀ pé tó bá jẹ́ pé bàbá aa ni bàbá ká ló mú ẹ̀sì lọ́hùn ó mú a kan nínú ti bàbá ẹ̀ as ló máa jẹ́ ìyẹn sì tún ń dà ṣùgbọ́n a situation tó jẹ́ pé ẹ̀sì tó rí mú lọ́dọ̀ màmá náà ló rí mú lọ́dọ̀ bàbá kò lè gbádùn bí ó ṣe máa wọn kì í sábà pẹ́ láyé wọn kì í ní kìmí báwa yòókù ṣe máa ń ní kìmí so ṣé ká wá sọ pé àwọn tí wọ́n fi ọgbọ́n orí wọn ṣe àwárí ìyẹn tírú àwa ọmọ bloody primary 6 yìí tá a fi mọ̀ ṣé ká wá sọ pé wọn ò ṣe dáadáa ni ẹ̀yin lẹ́yìn ṣe dáadáa ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ká mọ̀ wípé ẹnìkankan ò gbọ́dọ̀ jẹun ní àsìkò tẹ́yin bá ń gbààwẹ̀ tiyín regardless of irú ẹ̀sìn ẹni yẹn ẹnìyàn bá jẹ́ àwọn oníṣẹ̀ṣe ìbá jẹ́ kìrìsìtẹ́nì ìbá jẹ́ lẹ́sìn míì kò gbọ́dọ̀ jẹun lásìkò tẹ́yin ń gbààwẹ̀ abẹ́ ẹ̀ wo orí burúkú ibẹ̀ lẹ́yìn tí máa ní tẹ́yìn bá sọ̀rọ̀ ànábì tẹ́yìn bá ti sọ̀rọ̀ ànábì láìda tàbó sọ ó fi nǹkan tí ò da pèrè ànábì ẹ̀sìn tí sọ pé kẹ́ ẹ pa ó ní ọmọ ọ̀bọ̀bọ̀ òpònú kan tó pera rẹ̀ ní chief imam Ògbómọ̀ṣọ́ tẹ́lẹ̀ yẹn òpònú ọ̀dẹ̀ afọ́fúngbẹ́mu ẹni tí wọn èjì rí ẹni tí ó yẹ kó bá wà nínú ìran Yorùbá tó sì tún sọ wípé
kódà imam tán bá jẹ imam kan láago kan tí 1 minute after 1 tí wọ́n bá jẹ another one ntí ìsìláàmù tàwọn kọ́ àwọn ni pé káwọn ó pa ẹ̀kejì yẹn. Òun ni mo fi sọ pé ẹni tó wà ní ipò yẹn ń sìn ẹ gbọ́dọ̀ mójútó torí àwọn olórí burúkú yẹn ní àwọn tán jọ ń ṣiṣẹ́ tán dẹ̀ máa ń lò bó ṣe wù wọ́n. So ẹni tó wà ní ipò chief imam ní Ògbómọ̀ṣọ́ ń sìn Ọlọ́run á bá wa dá ẹ̀mí ẹ̀ sí. Àwọn alálẹ̀ ò ní jẹ́ kó gba ikú wèrè yẹn kú pẹ̀lú ògo Ọlọ́run. Ọlọ́run ó wo dáadáa tí àwọn ìdílé yẹn ṣe tí wọ́n sọ pé ẹni kì í ṣe ìdílé tiwa ọ̀tọ̀ ní ìdílé tiwọn téèyàn ò bá ya wèrè. Àwọn mọ̀lẹ́bí ẹ wọ́n dìnnà yẹn wọ́n ní òkè àwọn tí wọ́n ẹbí náà ṣe mistake tí mo pè wọ́n mọ̀lẹ́bí ẹ àwọn tí wọ́n ń pè ní mọ̀lẹ́bí ẹ sọ pé àwọn ọ̀bọ tán bì kankan òdẹ̀rọ náà ó tún ń sọ̀rọ̀ ṣé òpònú ló pé gbogbo àwa tá à ń gbọ́ ni. Ọlọ́run Lédùmarè yóò kọ́ gbogbo wa máa ń ṣe o. Mi ní tún ṣaláì sọ nǹkan kankan kó tó di pé fídíò yìí tán. Mo sọ̀rọ̀ Sowore ní ìgbà kan. Àwọn èèyàn tó jáde tí wọ́n ń bú mi wọ́n tó 5 àbí 6. Mo lè jẹ́ pé majority náà ni mo ní tán kì í sẹ́yìn ni pé nǹkan tó ń ṣe ó ti ń kọjá àyè ó ti ń kọjá àwọn nǹkan tí ò yẹ kó ṣe ó ti ń ṣe àwọn nǹkan tí ò yẹ kó ṣe àwọn yẹn pọ̀. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà ìgbọ̀nsẹ̀ kéńkélé tí àwo gbẹ̀gìrì ẹnìkan ní ẹja ànánú ká máa bó jẹ lọ bójú bá kò ń bẹ ọkàn ń kọ́. So ọkàn mi wà ń bí táwọn yẹn ń sọ níjọ́ yẹn. Ìdákan torí Ọlọ́run ẹ jọ̀ọ́ mo tún wá fẹ́ kí gbogbo wa náà kájọ wo eléyìí kí n tó wá tún sọ tí màá sọ. Mo mọ̀ pé bá a gúnyán nú odó bá a ro ọkà nínú èpo tá a bá ro ọkà nínú ẹ má bínú mo fẹ́ wá tí mo fẹ́ fi hàn wá yẹn ni torí ó wù mí ká rí dáadáa. Ó wù mí ká rí dáadáa ó wá farabalẹ̀. Mo fẹ́ kẹ́ ẹ gbọ́ kẹ́ ẹ wo nǹkan kí n tó sọ̀rọ̀ lé lórí. Watch you. We have now moved to Kwakwasiya, you understand, without the car. So, yes, sir. How are you, sir? This is, we're having a press conference, sir. The court, sir? It is. Yes. It's the court of justice. We are discussing justice here. Yeah, no, not in the court. No, you can't tell us. No, if the judge comes back, that's fine. But while we are in court, as a participant in the court process, we can discuss the issue of justice in the press. Outside. It's not everyone must be respected. It is respect for the courtroom to discuss what is happening in the country. Outside. No, there's no rule that the courtroom. There's no rule that says no. There's no rule. It is. It's not meant for lawyers alone. As a party. Yes. No. I'm not a party. Press conference in the court. No, I am here. I've practiced. Yes. For close to 3 days. I've never seen it. In the courtroom? Yes. Don't do that in the courtroom. Well, sir, you are a lawyer. Huh? Not only lawyer, I'm a senior advocate. The senior advocate of the masses. I am. I'm a senior advocate of the masses. I advocate for the masses. So, gentlemen of the press, please, this is Ado Chambers. The court of justice is better you hold this press outside the courtroom. Now you cannot tell us. Please let us respect our law. You can hold your conference outside Nigeria. And somebody was brought before this court that I cannot address. I do that while I'm waiting for the judge to come out of his chamber. I do that outside the court. No. Respect the courtroom. I'm waiting for the judge. Law in Nigeria that's obvious. I cannot talk in the courtroom while waiting for the judge. The law that established this court says provide what must be done inside this court. Press conference. The Federal High Court Act. What did it say? And the Constitution of the Republic of Nigeria, which established 251 established court, says the
court must serve as a venue of justice, not press conference. No, so press conference is not justice. No, wait. Press conference for me to say what affects my well-being and welfare. Not justice. Then you first lecturers will bring their friends here to come and teach. Why not? In the courtroom. Don't you have the market woman will bring their friends here to come and sell. Inside the courtroom. Yes. I've never witnessed it. If you want to buy something, I can show you where to buy it. In this courtroom, please show it to me. No, in the courtroom, so please tell me. I don't think you are overdoing it. I'm waiting for the judge. I'm outside the court. Registrar is controlling the Here is a president to be. Here is a president to be. Gbogbo wàhálà tán bẹ́ẹ̀ pò lọ́tún lósì. Àwọn adájọ́ àtàwọn lọ́ọ̀yà yìí ni wọ́n ń plead on your behalf. Tán fi ń release ẹ̀ on bail. Tí adájọ́ ò bá release ẹ̀ on bail, wàá remain sínú prison yard for as long as they want. Ṣùgbọ́n wàá ṣe nǹkan míì tó máa lágbára tí gbogbo yẹn máa wò pé ọlọ́mọdé wọn lọ dájọ́ kú fẹ́lẹ̀ lórí ilé. Á dèdè kóòtù ó dẹ̀ dá ẹ sílẹ̀ wọ́n á ní wọ́n kàn release ẹ̀ bail. Tán bá dẹ̀ ti rí nǹkan tí wọ́n ní kàn fi dúró yẹn, wọ́n á dẹ̀ release ẹ̀ on bail. Àwọn adájọ́ yẹn ni ò jọ ẹ́ lójúmọ́ yìí. Ó sì tún dá ọ̀pọ̀lọpọ̀ ọ̀ràn míì. Àwọn adájọ́ tá a dẹ̀ ń sọ yìí ni wọ́n kì í ṣe igi, wọ́n ń ṣe ẹranko. Èèyàn ẹlẹ́ran ara bíi tiwa náà ni wọ́n. Bọ́rọ̀ ṣe máa dùn, bọ́rọ̀ ṣe lè dùn àwa, bẹ́ẹ̀ ló lè dùn àwọn náà. Now, mo wá fẹ́ mẹ́ni tó ń hùwà ẹranko, bóyá àwọn èèyàn tó ń follow rẹ blindly yìí, bóyá àwọn náà ń hùwà ẹranko ni, mi ò tí ì pè yín lẹ́ranko. Ṣùgbọ́n bóyá ẹ̀yin lẹ̀ ń hùwà ẹranko ni, bóyá ẹ̀ńtẹ̀ẹ̀lé ló ń hùwà ẹranko ni, bóyá wa tá à ń preach lórí pé èèyàn gbọ́dọ̀ tẹ ilé yìí, èèyàn sí ẹsẹ̀ gbé ni tẹ́ ẹ̀ bá tẹ̀lé, bóyá wa là ń hùwà ẹranko ni, ẹ jẹ́ kó yé wa. Ẹ dákun, ẹ jẹ́ kó yé wa. Ilé yìí ò dáa tó lẹ́ni tó ẹni yìí abájọ látọdún títí ṣe tẹ́ ti ń ròyìn tẹ́ ti ń kì í sí lẹ́yìn náà. Kò tí ì win ní káńsẹ́ lọ sípò ẹyọ kan rí. Ṣé gbogbo ohun tó ń ṣe yìí ṣó lè ṣe ní ìlú òyìnbó? Ebi wọn ní ìlú òyìnbó ló ń gbé.
èmi ò tiẹ̀ mọ̀ ṣé lọ́ọ̀yà lòun ni àbí jọ́nálìstì nígbà tí ìṣe tí ó kàwé ṣó lè ṣe gbogbo ohun tó ń ṣe yẹn ṣó lè ṣe nílùú òyìnbó a public figure kó o jáde kó o máa sọ oríṣiríṣi ọ̀rọ̀ sí pírẹsidẹ́ǹtì tó wà lórí oyè sitting president. Ẹ mọ̀ sí mi gbọ́ mi ì sọ pé tí sitting president kan bá ṣe tí ò dáa kéèyàn má sọ pé eléyìí tó ṣe àwọn nǹkan kan wà tí aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ṣe tèmi náà ti blame wọn náà bàtà kó 90-something billion lẹ́fà àwọn tán lọ mọ́kàjọ́sí mo blame wọn pé wọn bá má ṣe yẹn mo blame wọn náà àti bẹ́ẹ̀ lọ so òtún bá ṣe nǹkan tó dáa náà nígbà tí mo bá ti lè mú mi blame ẹni tó ṣe tí ò dáa ó yẹ kí n lè praise ẹni tó ṣe tó dáa tó bá jẹ́ pé the same thing person tó ṣe tí ò dáa yẹn náà ló ṣe tó dáa nísìn ní làwọn Yorùbá fi sọ wípé ẹni tó ṣe tó dùn ẹ́ lénìí ó lè ṣe tí ó dùn mọ́ ẹ lọ́la tàbí ẹni tó ṣe tó dùn mọ́ ẹ lénìí ó lè ṣe tí ó dùn ẹ́ lọ́la. Ọlọ́run ní kú orí Yorùbá ò ní kú láéláé ẹ dákun torí Ọlọ́run sí ilé ìwọ́ ti ẹni tó yẹ kẹ́ ẹ kú lé lórí pé kó wá sí olórí orílẹ̀-èdè court of justice ẹ̀gbọ́n tó ó ní ẹni yẹn ń bi léèrè pé òkè sómi ń pé gbogbo àwọn aláta náà wọ́n gbọ́dọ̀ wọ́n lè wá ṣe ìpàdé tàbí wọ́n wá ṣe press conference bẹ́ẹ̀ yẹn ó ní yes ṣé kì í ṣe ẹni tó yẹ kí wọ́n lọ tẹ́sítì ọpọlọ rẹ̀ wò ní ẹni tó ń sọ̀rọ̀ ẹ máa pariwo Sowore ẹ ti jẹ́ kí ẹ ti gbé Sowore ọ̀hún débi pé ẹ ti gbé kọjá ibi tó mọ ok mo expect kí Sowore kó lọ anyway ó dàbí kó condemn jail time tí wọ́n fún Nnamdi Kanu náà ó lè jẹ́ pé bàbá tó dá ẹjọ́ yẹn ẹjọ́ ikú ló yẹ kó dá ẹjọ́ ikú torí ó ti àwọn èèyàn láti pa ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí ò sí dìnnà yìí. a bá sọ fún yín pé Ọlọ́run máa ń ṣe tó tóbi ẹ ní ágìrì ẹ máa ágìrì ní ẹ wo Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tí Nnamdi Kanu sọ pé ẹ lọ TVC ẹ lọ ilé kan báyìí tó jẹ́ ti Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ẹ lọ jó níná ẹ lọ pa ẹ lọ ṣe kinní kan ẹ lọ ṣe nǹkan kan òun ló di number 1 rẹ̀ Ọlọ́run wá fi ọ́ ṣẹ̀sìn débi wípé níbi kéèsì tó wà báyìí Aṣíwájú Bọ́lá Ahmed nìkan ló lè sọ pé mo dá ẹ sílẹ̀ tí ò ní ìdí àti lọ́kọ́tù tó ti ó kàn máa sọ pé mo dá lágbájá sílẹ̀ ó wo iye ọjọ́ táwọn yẹn ti ń bẹ̀bẹ̀ báyìí ṣé ẹni yẹn kì í ṣe lẹ́ran ara ni ṣé kò ní máa rántí gbogbo ntẹ́ni yẹn ti sọ sóhun náà pé tí n gbú nǹkan yẹn bá ṣẹ ni òun ò ní sí láyé lè ní débi pé òun máa di olórí orílẹ̀-èdè. ẹ̀yin èèyàn mi irú àbá ń sọ̀rọ̀ a lè fi eyín wa gé nǹkan fún yín kẹ́ ẹ má jẹ ṣùgbọ́n ẹ má ní dandan kẹ́ ẹ gba ọ̀rọ̀ mi o ṣùgbọ́n ẹ máa yiri ẹ̀ wò níbi tí ẹ bá ti ń yiri ẹ̀ wò yẹn ó ṣeé ṣe kẹ́yìn náà ó lè ronú pé ó sì ẹ̀kọ́ rẹ̀ orí lélẹ̀ tàbí wọn ò rí sọ báyẹn kọ́ ló ṣe kó rí èyàn ó dẹ̀ lè gbé bó ṣe yẹ kó rí jáde nínú ti àwa méjèèjì wọn ò rí kan àwọn èèyàn ò rí kan lọ́nà méjèèjì. so mo bẹ̀ àwa ọmọ kóòtù òjìrè ẹ jẹ́ á ṣe ohun gbogbo níwọ̀ntúnwọ̀nsí o ẹ jẹ́ á ṣe ohun gbogbo níwọ̀ntúnwọ̀nsí o tó bá jẹ́ pé bẹ́ẹ̀ náà ní Sowore dáa tó ni ṣé bó sáà ní ibi tó ń gbé ó náà ní wọ́ọ̀dù náà ní ibi tó ń gbé nílùú ẹ̀ ó ní wọ́ọ̀dù ńbẹ̀ náà ó ní local government ńbẹ̀ ordinary wọ́ọ̀dù ẹyọ kan báyìí tá a lè sọ pé kánsẹ́lọ̀ wọlé kò ní kankan rí méjì yẹn sì ń ṣe ń tó dáa náà ni béèyàn bá ń ṣe ń tẹ́ ẹ̀bì tẹ́ ń kọ̀ sí dàpọ̀ dáa táyé ẹ̀dẹ̀ ń bàjẹ́ kò ní mínì sí yẹn torí ìmọ̀ ẹni tí kò ní ròrí débi pé yóò wá wò pé irú Sowore yìí lọ́kàn tá a gbọ́dọ̀ fi sí president lórílẹ̀‐èdè yìí ní ìmọ̀
mi mọ̀ mi ìfẹ́ máa bú ẹ̀yin tẹ̀ ń tẹ̀lé ṣùgbọ́n ó dàbí ẹ pé àìláròjinlẹ̀ pọ̀ fún yín gan-an nínú court of law or court of justice kẹ́nìkan ní òun fẹ́ ṣe press conference títí dìgbà tí adájọ́ bá máa jáde so adájọ́ yẹn náà jáde nínú chamber ẹ̀ á bá wọn lórí press conference ọmọ gọ̀ ní kọ́ mọ́ kú kí ní pààyàn ju àgọ̀ lọ kò sí ẹ̀yin ọmọ kóòtù òjire àbí ẹ̀yin ọmọ káàárọ̀ òjire ẹ má bínú kóòtù òjire yẹn ti mọ́ mi lẹ́nu díẹ̀díẹ̀ ṣùgbọ́n a máa já bọ́nà là a máa correct ẹ̀ náà níta bá ti ń ṣe mistake sọ gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ òjire ojú òní tiwa àní sórí burúkú eléyìí kò ní jù báyìí lọ mo kàn fẹ́ ká ronú sáwọn ọ̀rọ̀ méjèèjì tí mo mú wá ká ronú sí ọ̀rọ̀ bírọ́dà mi tó sọ̀rọ̀ ṣé ẹ mọ̀ pé ó kéwú ṣé ẹ mọ̀ pé ẹni tó kéwú ni ṣé ẹ pé kì í so lórí burúkú ṣé ẹ mọ̀ pé ó mọ ohun tó ń sọ because okay generally àwọn nǹkan tó fi ń wé ohun kò sí ẹni tó lè dispute ẹ̀ pé kò rí bẹ́ẹ̀ okay for example bàbá ànábì ti ń jẹ́ orúkọ tó ń jẹ́ kí wọ́n tó bí ànábì ìgbà tá ànábì dàgbà lànábì wá mú mùsùlùmí wọ ilé ayé ọ̀dà ṣé orúkọ tí bàbá rẹ̀ ti ń jẹ́ nígbà tí kò sí ìsìláàmù yẹn ṣé ìsìláàmù ló fún ó jẹ́ ká mọ̀ wípé orúkọ Sáúdí ni mọ̀sáìbíà orúkọ Sáúdí ńgbà tèmi náà ní bàbá tó bí mi tí mo ní àwọn òbí tó bí mi tí a ní àṣà tá a ní ìṣe tiwa Ọlọ́run ní jẹ́ ká pẹ́ ká tó gbọ́n kò ní jù báyìí lọ ṣe gan.